tán fídíò ẹyọ kan yìí fídíò yẹn pọ̀ but ẹyọ kan la máa sọ̀rọ̀ nípa ẹ̀ láàárọ̀ ẹ̀ a máa padà wá nírọ̀lẹ́ ẹyọ kan yìí torí sódà kí n lè fún yín ní àǹfààní láti sọ̀rọ̀ àti lórí Facebook àti lórí TikTok kí n lè fún yín ní àǹfààní láti sọ̀rọ̀ èmi ò dẹ̀ ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ èmi kàn máa play rẹ̀ tí n bá ti wá play rẹ̀ tán èmi á dálẹ̀ fún yín kẹ́ sọ̀rọ̀ tó bá dálẹ̀ èmi máa ní opinion tèmi mo fẹ́ wo opinion ẹ̀yin èèyàn lórí fídíò ẹyọ kan péré ni máa kọ́ júlẹ̀ láàárọ̀ mo fẹ́ kájọ gbọ́ tẹ́ bá ṣe ẹ bá mi power tap lórí TikTok ẹ bá mi power tap lórí Facebook tẹ́ bá ṣe ń wọlé Àdùnní Adé mo rí i pé nẹ́tíwọ́ọ̀kì Bossman ti bóyá rẹ̀ ti wà ní offline ni anyway tó bá ti padà wọlé ok rẹ̀ pé ok so kí n tó di pé màá drop call yẹn ni mo bọ̀. pé bọ̀tì bàbá ẹ̀ tí ì bọ́lẹ̀ ẹ ṣàlàyé. ṣé gbọ́rọ̀ tó sọ bẹ́ẹ̀ yẹn bí ìgbà tó bóyá ẹni yẹn tí kọ́kọ́ pè ìyá Mohbad tẹ́lẹ̀ torí according to that lady ó lóun tí kọ́kọ́ pè ìyá Mohbad tẹ́lẹ̀ ó wá ní gbogbo táwọn sọ ló wà lọ́wọ́ òun according to her here now nígbà tó padà tún sọ nísìn ó wá ń sọ wípé kí ìyá Mohbad tún ọ̀rọ̀ yẹn sọ níbi tí ìyá Mohbad ti ní bàbá Mohbad tí òun bọ́lẹ̀ nínú mọ́tò ńgbà tán gbé Mohbad lọ ẹjọ́ sí bàbá Mohbad lè rí bí ó lè rí ojúráyè láti lè push ìyá Mohbad dànù nínú mọ́tò tí ìṣe mọ́tò ti ìyá Mohbad ambulance ni ìyá Mohbad nìkan kọ́ ló wà ń bẹ̀ ta ló máa fẹ́ push ìyá Mohbad àbí wọ́n kàn lè ní màmá ẹ bọ́lẹ̀ lẹ̀ ẹ̀yin ẹ bọ́lẹ̀ dúró ńlé ẹ má tẹ̀lé tàbí bóyá bó ṣe ń sunkún ṣé bàbá Mohbad lè push ẹ̀ dànù according to her ẹ gbọ́ mo dẹ̀ tàbí kó yẹ pé bóyá kò fẹ́ tún ọ̀rọ̀ yẹn sọ́ǹtà tàbí kó tó rẹ́ mo rí i pé nínú àwọn ọ̀rọ̀ kan wà tí ìyá Mohbad ò sọ tó jẹ́ wípé gbà tí arábìnrin yẹn ń tún ọ̀rọ̀ yẹn sọ ọ̀tọ̀ ni tó ń sọ fún ìyá Mohbad ọ̀tọ̀ ni tó ń tì sí lẹ́nu but mo rí pé ìyá Mohbad ń tún ọ̀rọ̀ yẹn sọ fúnra rẹ̀ but òun ó ń tì sí lẹ́nu kí ó sà lè sọ̀rọ̀ sí against bàbá Mohbad ṣáá mo rí nínú ọ̀rọ̀ yẹn ẹ máa jẹ́ ká jọ gbọ́. pé bọ̀tì bàbá ẹ̀ tí ì bọ́lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún mi bó ṣe tì í bọ́lẹ̀ mo fẹ́ kẹ́ ṣàlàyé fún àwọn èèyàn. kẹrí ẹ̀yẹn kì í ṣe pé wọ́n pè mí ní nǹkan pè mí o. ní àárọ̀ pé ó sọ fún kí àwọn wá sọ́dọ̀ tó bá ti kúrò ní ṣó. sẹ́gbọ́n tó sọ ó ní èmi wọ́n pè mí o wọ́n pè mí o mo fẹ́ kẹ́ ẹ mú ṣe é pé ìmọ́lẹ̀ ní Wùmí ní wọ́n ní Tuesday ní Mohbad kú nínú according to interview àkọ́kọ́ tí ìyá Mohbad kọ́kọ́ ṣe ní orí TVC News ìyá Mohbad ní ọjọ́ Monday ni Mohbad ní Wùmí pé lòun kọ́kọ́ pè mí tóun ti ń gbàdúrà ni òun dẹ̀ bèrè ọkọ rẹ̀ ó ló ń sùn ó ṣú ọ̀pọ̀ sùn tí ó ní bẹ́ẹ̀ ni later ó ní wọ́n pè ń padà ó kọ́kọ́ ní mọ́mì ṣe gbọ́ nǹkan ni later ó ní tún wá pè ń padà wọ́n pè padà yẹn wọ́n láàrin ọjọ́ yẹn mi kò ti bọ́ sáàrin ọjọ́ méjì ìjọ Monday nìyá Mohbad kọ́kọ́ pè Wùmí tóbi léèrè pọ́kọ rẹ̀ ńkọ́ tó dẹ̀ lálàáfíà ló wà ṣé ẹ ṣúọ̀ ó ní bẹ́ẹ̀ ni ṣé ẹ gbọ́ nǹkan ni mi ò gbọ́ nǹkan kan ṣé gẹ́tì mi àkí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan wọ́n ní pé ó fọwọ́ kàn sí léṣe bóun sì padà sọ ó tún wá padà tún sọ mí pé kò tún lábẹ́ pé Tuesday lòun tó pè ń padà according to Wùmí ní court Wùmí sọ ní corona inquest pé òun ò pe anybody wọn ó lóun kọ́ lòun pe ìyá òun kọ́ lòun pe bàbá ẹjọ́ sẹ́ni pọ́rọ̀ yẹn ti fẹ́ máa rí bákan Wùmí nínú corona inquest Wùmí lòun ò pé tó rán bí léèrè pé talent tó pè ó ní bóyá àwọn family ó ní blessing lòun pè bí nǹkan bí dàrúsà dẹ̀ ni ó ní bóyá àwọn náà wá pè wọ́n náà pè mọ́mí ẹ̀ anyway ẹ jẹ́ ká jọgbọ́ ẹ má bínú. pé bọ̀tì bàbá ẹ̀ tí ì bọ́lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún mi bó ṣe tì í bọ́lẹ̀ mo fẹ́ kẹ́ ṣàlàyé fún àwọn èèyàn. kẹrí ẹ̀yẹn kì í ṣe pé wọ́n pè mí ní nǹkan pè mí o. ní àárọ̀ pé ó sọ fún kí àwọn wá sọ́dọ̀ tó bá ti kúrò ní ṣó mi ò wá rí wọn ní ọjọ́ Monday yẹn ọjọ́ Monday mo rò pé ó lè máa sùn fóònù àti ìyàwó àtọ̀ lọ wọ́n ṣe pé àwọn lọ́wọ́ ni wọ́n ti pè mo rí from. pé bọ̀tì
bọ̀tì bàbá ẹ̀ tì yín bọ́lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún mi bó ṣe tì yín bọ́lẹ̀ mo fẹ́ kẹ́ ṣàlàyé fún àwọn èèyàn. Ẹ̀yin kì í ṣe pé wọ́n pè mí ní nǹkan pè mí o. Ní àárọ̀ pé ó sọ fún pé àwọn wá sọ́jọ́ tó bá ti kúrò ní ṣò. Mi ò wá rí wọn ní ọjọ́ Monday yẹn. Ọjọ́ Monday mo mọ̀ pé ó lè máa sùn. Mo pe fóònù àti ìyàwó àtọkọ kò lọ. Mo wá pè mọ́. Ṣùgbọ́n gbà tó di after 12 ní ọ̀sán. Wọ́n ṣe prayer mọ́ lọ́wọ́ ni. Wọ́n ti pè orí promise wà lájú. Èmi wá mú fóònù. Èmi pe promise kò gbé kọ́ mi. Wọ́n á pè ìyàwó ẹ̀ wá gbé kọ́ mi. Wọ́n ní wọ́n mi pé àwọn tẹ̀lé ṣe jí ni pé kí n má bínú. Wọ́n ní ọmọ mi kọ́ inú wa. Wọ́n ní ìyá mi kọ́ inú wa. Wọ́n ní promise kọ́ inú oṣù. Oníṣọ́ọ̀dọ̀ ni oṣù mọ́ ojúmọ́. Torí màá sọ fún tẹ́sí ẹ̀ máa sọ fún pé ọkọ àti ìyàwó kọ́jọ́ máa sùn papọ̀ ni. Èmi kò rí fìrì bí mo ṣe ń gbàdúrà nígbà tó mo rí promise. Èmi ṣe tọ́jú àdúrà ni mo ṣe pè wọ́n. Ló wá sọ fún mi pé ibẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ kúrò ní ìyàrá ẹ̀ táwọn jọ sùn mọ́. Wọ́n jí mọ́ ni. Ṣé ọkọ mi balẹ̀ kí àwọn jọ sùn mọ́júmọ́ ni. Ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ṣé mo gbọ́ ọ̀kọ̀ọ̀kan mú mi gbọ́ ọ̀kọ̀ nítorí pé ó ṣèṣe ní àná. Àwọn oníṣòwò orúkọ mí ẹ̀jẹ̀ pé ó ní àwọn sùn ó ń jẹ pé fún mi kò jí. Ó wá sọ fún mi pé kí n má bínú ọ̀rọ̀ sí àjọsọ pé tí promise bá ṣe ṣí pé àwọn máa pè mí. Èmi ṣe kọ́ ti fún un. Ẹ bá mi like kẹ́mọ̀jẹ̀ kan já wa wálẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ gbọ́wọ́lé love and like ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ bá mi power tap dandan mẹ́ẹ̀ kan já ètò yẹn wálẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá wa like ẹ bá wa love ẹ jẹ́ ká mófin ní òwà kì í ṣe jà ọ̀rọ̀ ni mo fẹ́ gbé ká ẹ gbọ́ nǹkan tí woman yẹn sọ ńbẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ kan wà tí ò yé wa àwọn ọ̀rọ̀ kan wà tá a ti ń gbọ́ kiri ó máa sọ yẹn náà bọ̀tẹ́yọ̀ kan péré ni máa play mo fi sọ fún yín ẹ bá mi tẹ love mọ̀ kàn jára yín bọ́lẹ̀ ẹjọ́ bàbá kan já mi fẹ́ ṣépè o. Ṣùgbọ́n bá tó di after 3 tí mo gbàdúrà àjọ àgbo mẹ́ta wà lọ sí. ṣé mọ̀ kó ní òun pè é wù mí ní ó lóun ti pè ní gbogbo Monday yìí ó ní nọ́mbà ò lọ gbà tó wá di bí after 12 ọ̀sán ó ní nọ́mbà yẹn lọ òun wá bèèrè lọ́wọ́ ẹ̀ pọkọ ọmọ òun kọ́ ó ló sọ wípé ó wà ó ń sùn ó lóun wá ní sóòṣù ọ̀pọ̀ sùn tí mọ́jú ó nítorí òun máa ń bá a wí wípé kọ́kọ́ àtìyàwó máa sùn tira wọn ní gbogbo yẹn kò sọ yẹn ní TVC news tó interview tó kọ́ grant kò sọ yẹn ò but ó dá ìpò tí hàn láìsẹ̀nsì pé òun ní pé kán máa sùn tira wọn pókè Liam nǹkan ó ló sọ pé wà ó dàgbà náà ní. Àwọn ẹni tó ti kúkú wá bá mi ṣe ojúmọ́ torí màá sọ fún tẹ́sí ẹ̀ máa sọ fún pé ọkọ àti ìyàwó kọ́jọ́ máa sùn papọ̀ ni. Èmi kò rí fìrì bí mo ṣe ń gbàdúrà nígbà tó mo rí promise èmi ṣe tọ́jú àdúrà ni mo ṣe pè wọ́n. Ló wá sọ fún mi pé. ní ọjọ́ Monday ó rí Mohbad fìrì ìyá Mohbad ó lóò pe nọ́mbà ọmọ tí kì í pè tó yẹ pé kò sígbà tí nọ́mbà rẹ̀ ò kí lọ kò sígbà tó pe mọ́ ìmọ́lẹ̀ ẹ bá mi power tap ẹ bá mi gbọ́ lé love and like thank you kò sígbà tó pe ìmọ́lẹ̀ tí nọ́mbà rẹ̀ ò kí lọ ó wá pè é ní ọjọ́ Monday nọ́mbà yìí ò lọ Ṣẹ́gun Adélọ́dún +4474 66694918 nọ́mbà tó wà lórí péjì mi ní WhatsApp nọ́mbà mi direct WhatsApp nọ́mbà mi nìyẹn òun ló wà lórí Tenny Ọmọlógo yẹn ló wà lórí nọ́mbà mi +4474 66694918 WhatsApp nọ́mbà nìkan ní kẹ́ fi pè mí bí ẹ bá pè mí direct call mi nígbà àti pé mò ń lo fóònù tẹ̀ fi máa pè direct call now tẹ́ ẹ bá gbọ́ according to tó wí níbí báyìí nǹkan kan ń ṣẹlẹ̀ o nígbà tí ọmọ pè ẹ́ olóòpè ọmọ nọ́mbà tí kì í sábà lọ ṣé nọ́mbà Mohbad ò kí lọ kò síjọ according to lifestyle ó ní nọ́mbà Mohbad níbo ni ò ti ní lọ ohun tó fi di pé ẹ wá pe ọmọ yẹn nọ́mbà rẹ̀ ò lọ ìwọ ọ̀yá o ò rí pé nọ́mbà yẹn lọ o wá ló fẹ́ bá a sọ̀rọ̀ ọmọ rẹ̀ ń kọ́ ọ ní ọmọ rẹ̀ ń bẹ kì í ṣe pé àwọn èèyàn ń dojú lé ẹ̀
iṣẹ́ abiyamọ làwa ṣe àwa míì iṣẹ́ abiyamọ lèmi ṣe sórí àwọn tó ń gbèsè ẹlẹ́yìn wọn iṣẹ́ abiyamọ tí wọ́n bá jí abiyamọ àwọn gan tiẹ̀ ti pè ọ́ lólóṣó àwa ò pè ẹ́ lólóṣó àwa ò ní kí bàbá Mohbad lọ ṣe DNA test fún Mohbad àti ọmọ rẹ̀ àwọn làwọn sọ fún ìwọ náà sọ fún ọkọ rẹ̀ pé kó lọ ṣe DNA test Mohbad láwọn tó ń gbẹ́jọ́ fún tó rojọ́ fún yìí ni o àwọn tó ń pè ẹ́ lórí fóònù yìí sóò bá gbọ́ ti ya Mohbad tó bá gbọ́ jẹ́ kí n sòfófó fún ẹ sórí àwọn tí wọ́n pè ẹ́ yìí àwọn ni wọ́n sọ wípé kó lọ pé kí bàbá ọmọ rẹ kó lọ ṣe DNA test ọmọ rẹ so mọ̀ túmọ̀ ń tàn sọ yẹn ìyẹn túmọ̀ sí wípé kì í ṣe bàbá Mohbad ló bí Mohbad fún wọ́n ní kí àwọn tó kí Wùmí tó lè ṣe DNA test Liam kí bàbá kọ́kọ́ lọ ṣe DNA test òun àti Mohbad náà kí bàbá confam wípé bàbá ló bí ìyẹn túmọ̀ sí pé wọ́n pè ẹ́ lólóṣó wọ́n sọ fún ẹ pé onírìnkùnrin ni ẹ wọ́n trust ẹ wọ́n believe ẹ wọ́n like ẹ they just want to use you wọ́n fẹ́ fi ẹ́ káṣí few wọ́n dẹ̀ fẹ́ fi ẹ́ sọ pé Wùmí láti fi rí pé kàn fi ẹ́ kí ni mo fẹ́ pè náà wọ́n fẹ́ kó jẹ́ wípé Wùmí kí ẹ bá mi power tap Ògún ló máa mọ̀ ń bọ̀ ẹ bá mi power tap because àwọn olórí burúkú kan wọ́n ti report page mi gbogbo ẹ̀dá tó ń report account mi leo ní ọjọ́ Tuesday tí ń ti ọjọ́ ìṣẹ́gun tí mi ò sì dí ọ̀dọ̀ yín tí mi ò ní kẹ́ mọ́ ṣe ń tẹ̀ ń ṣe ṣùgbọ́n gbogbo ṣe ń jẹ́ tọlọ́run ní àárọ̀ kùtùkùtù tẹ́ ẹ wá sí orí page mi tẹ́ ẹ wá tẹ̀ ìtẹ̀kùtẹ̀ ń bẹ̀ ọwọ́ tẹ́ ẹ fi tẹ̀ ìtẹ̀kùtẹ̀ ní orí page yìí ọwọ́ tẹ́ ẹ fi tẹ rádaràda lórí péèjì mi láṣẹ Ọlọ́run Olódùmarè ẹ̀ ní fọwọ́ náà gba lẹ́tà rẹ̀ mọ́. òfò àti àdánù ló máa gbẹ̀yìn ayé ẹ̀dá náà rédèdèdè nígbẹ̀yìn ayé òṣùpá rédèdè ló máa gbẹ̀yìn ayé ẹni yẹn rédèdèdè náà dandan ló máa gbẹ̀yìn ayé ẹnikẹ́ni tó ń rìpọ́ọ̀tì ètò mi rédèdèdè ló máa gbẹ̀yìn ayé yín o ẹ bá mi power tap ẹ jọ̀ọ́ olórí burúkú ni wọ́n òfò lẹ́ máa ṣe tilétilé gbogbo ẹni tó lọ gọ sábẹ́ ètò mi tó ń lọ ṣe rádaràda lórí ètò mi òfò ló máa ṣe òfò lómi ẹ̀fọ́nsì òfò ló máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ tí ẹ máa yọ níyẹn kúrò. tẹ́ ẹ bá padà rìpọ́ọ̀tì ṣó mi Ṣọ̀pọ̀nná ló máa pẹ́ni tó bá rìpọ́ọ̀tì ṣó mi Ṣọ̀pọ̀nná ló máa pẹ́ni tó bá rìpọ́ọ̀tì ṣó mi Ṣọ̀pọ̀nná ló máa pẹ́ni tó bá rìpọ́ọ̀tì ṣó mi tá a bá rẹ́nikẹ́ni ni mo sọ tó wá sí orí ètò mi láti wá rìpọ́ọ̀tì ṣó mi Ṣọ̀pọ̀nná ló máa pa torí ẹ rí pé mi ò dá sí yín báyìí mi ò dẹ̀ bá yín jà bọ̀ tó bá wá sórí ètò mi láti wá sóṣì lórí ètò mi Ṣọ̀pọ̀nná ló máa pa ẹni náà ìpakúpa náà ń pajá wọn máa pa yín pakúpa ni torí bébé yorùbá lòun ò ní ṣépè mọ́ fúnra yín lẹ́mọ̀ jẹ́ kẹ́ni yẹn ṣépè fún yín nígbà tí mo wà níbí nìsín mi ò bá yín já o mò ń sọ̀rọ̀ ni opinion tí ń lẹ ti mú wá yẹn ẹ̀yin lẹ ní àrẹ̀ sí ìyá Mohbad àwọn ò dẹ̀ ní àrẹ̀ sí ńgbà tẹ́mi ò dẹ̀ ní àrẹ̀ sí ìyá Mohbad dandan ní tẹ́ bá ti ṣe kí n gbé wá bébí náà bá sọ̀rọ̀ lọ́dọ̀ tèmi ẹ̀ mọ́ ń lọ sọ lọ́dọ̀ yín náà tó bá yẹ pé mi ni mo gbé bàbá Mohbad wá lẹ́yìn tí bàbá Mohbad sọ̀rọ̀ dandan ní kẹ́ ẹ gbé fídíò mi yẹn kẹ́ ẹ lọ fi sọ̀rọ̀ lọ́dọ̀ yín ẹ̀yin lẹ̀dẹ̀ ní àrẹ̀ sí bàbá ìyá Mohbad dandan ní kéèyàn gbọ́ ń tẹ́ sọ kí n lè fi sọ̀rọ̀ jáde torí pé mo fẹ́ kó sọ̀rọ̀ jáde so kí wá ní n tó wá fa ogun ìjà tó fa sùrùtù ẹ bá mi power tap lọ́dọ̀ tí náà bẹ́hùn àwọn olófo ló máa ń bínú ológo owó wa mi wá lé ọlá wa mi wá o kàdẹ̀rí bá ti ṣe o ṣùngbàlájà bọ́ bá sòṣì bí tó o bá sòṣì lábẹ́ ètò mi èmi máa ń ṣépè o thank you sí náà ọlá èmi máa ń ṣépè bí èpè pọ̀ nílẹ̀ lọ́dọ̀ tèmi mo máa ń ṣépè
má jẹ́ àṣepè yẹn kò sí tó kàn mí ẹ má ṣe pé kò kàn mí ẹ jẹ́ agbọ́n tó wí now ok mo fẹ́ sọ kọ́kọ́ Vincent thank you so much ẹ̀yin tẹ́ ẹ̀ rìpọ́ọ̀tì mi mo fẹ́ bí láwọn béèrè ọ̀rọ̀ kan ṣé ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ mi á dáa fún yín ọmọ Làbákẹ́ nígbà tí èèyàn ló ń pe ọmọ ní òun pe ìyàwó ọmọ rẹ̀ ní ọjọ́ Monday fídíò yẹn bíi 5 báyìí náà kọ́ọ̀tì kéékèèké fún mi bọ̀tá ẹyọ kan la máa lò ń bẹ̀ nígbà téèyàn ló ń pe ìyàwó ọmọ ní ọjọ́ Monday tó dẹ̀ bí ọmọ yẹn lè pọ̀ mẹ́ńkọ́ tó ló wà ó ń sùn fine torí olóò ti kọ́kọ́ pe nọ́mbà ò lọ díù pé bóyá wọ́n fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ ní Kòròdú ṣùgbọ́n mìsíkílà tó ṣẹlẹ̀ nínú mọ́tò pẹ̀lú òun àti ìyàwó kò lè wá sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ gbìyànjú láti pè wọ́n lálẹ́ yẹn wò ó pè wọ́n ókè olóòpó ní gbogbo nọ́mbà àwọn ò lọ Fúnmi Dáúdà thank you so much ó dẹ̀ di ọjọ́ Monday yẹn nígbà tó máa di bíi 2 ọ̀sán ló sọ pé ó ń sùn Mohbad ń sùn àlàáfíà ló wà nígbà tán wá ní Mohbad wà lálàáfíà ní gbogbo ọjọ́ Monday yẹn ọlọ́sùn ló kọ́kọ́ sọ oṣù ọ̀pọ̀ oṣùn tí mọ́jú òun sùn torí wọ́n máa ń bá wọn wípé kán máa sùn tira wọn lóòótọ́ kọ́kọ́ àtìyàwó máa sùn tira wọn ó ló dáa thank you Murphy God bless you thank you wípé kán máa sùn tira wọn fine we heard that ó dáa hey Murphy ọkùnrin mi ní bàbá arúgbó fìlà thank you God bless you ó ní kánjọ máa sùn papọ̀ ok ó dẹ̀ di bíi 2 ọ̀sán bíi 12 ní nọ́mbà rẹ tó lọ torí tá a bá wo náà Monday yẹn náà torí lifestyle ó ní bíi 2 PM ọ̀sán Mohbad wà níta níbi tí ibi gym house wọn níwájú yàrá thank you God bless you Tèmiládé ó dà wípé ibẹ̀ ni bámi díje yẹn ló ti ń bá Mohbad nu ẹ̀jẹ̀ níbi ọwọ́ rẹ̀ ó ló ń bá nu ẹ̀jẹ̀ níbi ọwọ́ bọ́gà thank you wípé ó ń bá nu ẹ̀jẹ̀ lọ́sàn-án yẹn mi pé nọ́mbà wọn ti sí ó ní ẹ jẹ́ ká wá máa gbọ́ lọ ẹ jẹ́ ká máa wọ́yà Mohbad lọ torí ìyá Mohbad nídìí ìgbà tí reset tí ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ tí ẹ̀ bá mọ̀ pé ìyá Mohbad nídìí ìgbà tí reset ó nídìí ìgbà tí reset gbàpò jẹ̀bi J-boy thank you so much jẹ́ ìyá Mohbad gbàpò jẹ̀bi láwọn ọ̀nà ibì kan ṣùgbọ́n wọ́n ní àjẹ̀bí mámọ̀ ní mọ̀ ń kó igun jàlú mi ní tó sọ nípa ọkọ rẹ ọkùnrin ọmọ o mi ìbọn sọ nípa ọkọ rẹ pé ó parọ́ o ṣùgbọ́n nípa àwọn ọ̀rọ̀ rẹ lórí Mohbad sáìdì tiẹ̀ lórí Mohbad nínú kéèsì yìí mi ìbá ń sọ̀rọ̀ àtẹ̀yìnwá lórí ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́ ẹ̀ bọ̀ lórí ní àárín ọjọ́ tọmọ yẹn kú ọjọ́ tó rò lẹ́yìn onídìgbàtí àṣàbíyamọ lèmi abíyamọ làwa ń bí ló jẹ́ ká máa pìtì kò sí tó kàn wá pẹ̀lú ọmọ ìgbà tẹ́ ẹ jọ ń jẹ tẹ́ ẹ sí ṣọ́ọ̀bù 3 tẹ́ ẹ ń já gbogbo ẹ̀ pọ̀ tẹ́ ẹ ra jẹnẹrétọ̀ ńlá fírísà ńlá 2 mi ò sí bẹ́ẹ̀ n tí ò fi yẹ kó o sọ̀rọ̀ sí àwa tá a ń dànù ṣé àwọn fámìlì gbèé ṣépè fún yẹn gbà mí. ìyàlẹ̀ táwọn jọ sùn mọ́ wọ́n jùmọ̀ ni ṣe ọkọ̀ mi balẹ̀ táwọn jọ sùn mọ́ jùmọ̀ ni ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ṣé mo gbọ́ ọ̀kọ̀ọ̀kan mú mi gbọ́ ọ̀kọ̀ nítorí pé ó ṣèṣe ní àná àwọn oníṣòwò orúkọ nínú ẹ̀jẹ̀ pé ó ní àwọn sùn òun dẹ̀ pé fún mi kò yí ó wá sọ fún mi pé kí n má bínú ọ̀rọ̀ sí àjọsọ pé tí promise bá ṣe pé àwọn máa pè mí èmi ṣe kọ́ ti fún báyìí ṣùgbọ́n wà tó di after 3 tí mo gbàdúrà àjọ àgbo 3 wà lọ sí àwọn ẹni tó tó kó wá bá mi ṣe mọ́ sí ṣọ́ọ̀bù wá pè mí wá tẹ̀lé lọ ìgbà tó máa dé ṣọ́ọ̀bù yẹn. irọ́ o ibi tí mo fẹ́ kọ́kọ́ sọ ni o ibi tó ti thank you Sukura Jimoh ibi tó ti sọ̀rọ̀ tó ní ibi tó ti ń gbàdúrà lọ́wọ́ òun rí Mohbad bí polajú ẹjọ́ tó bá jí abiyamọ gidi. fún èmi pé promise kò gbé kọ́ mi wá pé ìyàwó ẹ̀. pé bọ̀tì bàbá ẹ̀ tì yín bọ́lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún mi bó ṣe tì yín bọ́lẹ̀ mo fẹ́ kẹ́ ṣàlàyé fáwọn èèyàn. ẹ̀yin ẹ kì í ṣe pé wọ́n pè mí ní nǹkan pè mí o.
ní àárọ̀ pé ó sọ fún pé àwọn wá sọ́jọ́ tó bá ti kúrò ní ṣó mi ò wá rí wọn ní ọjọ́ Monday yẹn ọjọ́ Monday mo mọ̀ pé ó lè máa sùn mo pe fóònù àti ìyàwó àtọkọ kò lọ mo wá pè mọ́ ṣùgbọ́n nígbà tó di after 12 ní ọ̀sán wọ́n ṣe prayer mọ́ lọ́wọ́ ni wọ́n ti pè mo rí promise wà lájú èmi wá mú fóònù èmi pé promise kò gbé kọ́ mi wá pé ìyàwó ẹ̀ wá gbé kọ́ mi wọ́n ní wọ́n ní pé àwọn tẹ̀lé ṣe jí ni pé kí n má bínú wọ́n ní ọmọ mi kọ́ olùwà wọ́n ní ìyá mi kọ́ olùwà. Sinola, thank you so much. You are welcome to Tenny Omologo platform. Ẹ bá wa power tap, please. Oníṣọ́ọ̀dù ni kò sùn mọ́ ojúmọ́ torí màá sọ tẹ́sí ẹ̀ máa sọ fún ọ pé ọkọ àti ìyàwó kọjọ máa sùn papọ̀ ni. Èmi kò rí fìrì bí mo ṣe ń gbàdúrà nígbà tó mo rí promise èmi ṣe. Ṣé ẹ gbọ́rọ̀ tí woman yẹn sọ ń bẹ̀ yẹn? Ìyá Mohbad nídìí ìgbà tí rìsẹ́ẹ̀tì sẹ̀. Ó lóun rí ọmọ yẹn fìrì níbi tóun ti ń gbàdúrà. Asabiyamọ. Perkins, you are welcome. Asabiyamọ tó tó abiyamọ. Abẹ́wà gbà mí ní ará àdúgbò. Orí ọmọ tó ti ń pè látàárọ̀ tí nọ́mbà rẹ̀ ò lọ. Ọmọ tó ń pè láti àárọ̀ tí nọ́mbà rẹ̀ ò lọ. Abẹ́wà gbà mí ará àdúgbò kẹ. Nọ́mbà ọmọ rẹ̀ ò lọ láti àárọ̀. Gbà tó wá padà tó wá di pé ó lọ sọ àdúrà ó ń gbàdúrà lọ́wọ́. Ó dẹ̀ ló rójìjí ọmọ yẹn lẹ́yìn ìgbà tíyàwó tó ti pè wọ́n tí ò gbé kọ̀. Tíyàwó ti ṣàlàyé fún ẹ pé kinní kan kẹ́ máa sùpọ̀ ó dẹ̀ lọ gbàdúrà. Ó dẹ̀ rójìjí ọmọ yẹn. Ó dẹ̀ gbé mọ́tò kó o lọ́bẹ̀. Ó wá lọ gba ṣọ́ọ̀bù lọ níbi tó ti ṣí ṣọ́ọ̀bù fún ẹ. Ẹ dákun ṣé wọ́n máa yí ìwọ àná máa báyìí. Ẹ dẹ̀ ní kán mọ́ sọ̀rọ̀ sí ẹ̀dẹ̀ bọ́ bíbá ẹ fẹ́ máa bú àwọn èèyàn. Ẹ dákun ẹ̀yin abiyamọ ayé ẹ̀ mọ̀ gbà mí. Abẹ́ rò pé abẹ́ tí ní mò ń sọ kàntàkàntà ẹ̀yin abiyamọ ayé. Ẹ̀yin abiyamọ ẹ̀ mọ̀ gbà mí. Bí àṣà àbí kí ni mo lè pè bí àṣà chicken. Ẹ̀yin ìyá mi ẹ̀ mọ̀ gbà mí kẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ mọ̀ ṣàánú mi kẹ́. Ọmọ tó ti ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀. Pé bọ̀tì bàbá ẹ̀ tì yín bọ́lẹ̀ ẹ ṣàlàyé ẹ̀ fún mi bó ṣe tì yín bọ́lẹ̀ mo fẹ́ kẹ́ ṣàlàyé fún àwọn èèyàn. Ẹ̀yin kì í ṣe pé wọ́n pè mí ní nǹkan pè mí o. Ní àárọ̀ pé ó sọ fún pé àwọn wá sọ́jọ́ tó bá ti kúrò ní ṣó mi ò wá rí wọn ní ọjọ́ Monday yẹn ọjọ́ Monday mo mọ̀ pé ó lè máa sùn mo pe fóònù àti ìyàwó àtọkọ kò lọ mo wá pè mọ́ ṣùgbọ́n nígbà tó di after 12 ní ọ̀sán wọ́n ṣe prayer mọ́ lọ́wọ́ ni wọ́n ti pè mo rí promise wà lájú èmi wá mú fóònù èmi pé promise kò gbé kọ́ mi. Ọ̀rọ̀ ẹ dẹ̀ dùn lẹ́nu wúmà yìí ṣá. Ṣé ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀ yẹn lórí ètò yẹn iṣẹ́ tó wù yín lẹ́ ń ṣe o mi ò bá yín wí o. Bọ̀ sẹ́yìn rò pọ̀rọ̀ tí wú ya Mohbad sọ yẹn dùn létí sẹ́yìn lè ṣe àṣà abiyamọ. Àṣà abiyamọ lẹ́yìn tẹ́ ẹ wà ń bẹ̀ torí ẹ débí báyìí níṣẹ́ ń rìpọ́ọ̀tì ẹ̀ ń ṣe kinní kan. Ṣé ẹ jẹ́ ká fi rora ẹ mọ̀ jẹ́ let's call a spade a spade. Ọmọ tó ti ń pe nọ́mbà rẹ̀ tí ò lọ. Ó dẹ̀ gbàdúrà ó dẹ̀ rí fìrífìrí rẹ̀. Ó dẹ̀ ló lọ sílé yẹn ní sátipósù kan ló lò ń bẹ̀ 10 days. Saturday ló kúrò ní ibẹ̀. Saturday tó dẹ̀ kúrò níbẹ̀ yẹn lélẹ̀. Ọmọ yẹn bẹ́ẹ̀ according to yourself according to you I will still pray it later. Ó ní ọmọ yẹn bẹ́ẹ̀ ọ́ pé kó má lọ. Bóyá wọ́n gan ló bá gbélé àmọ̀dá ní. Bóyá rúkú tó pa ọmọ yẹn nínú ilé bóyá wọ́n gan ò bá bá wọn rẹ́rọ̀ sísẹ̀ tí wọ́n lọ fi gún ọmọ lábẹ́rẹ́ bóyá rọ́ọ̀bù àtomi gbígbóná lẹ̀ bá fi wọ̀ kò bá mọ̀ sí nǹkan kan nínú ẹ̀ bóyá ikú yìí ò bá ré kọjá ọmọ yẹn bẹ́ẹ̀ títí ìyá Mohbad ó bẹ̀bẹ̀ pé kó jọ̀ọ́ dákun mọ́ mi mọ́ lọ aníṣò lọ́la ẹ ṣàánú mi ẹ mọ́ tí ì lọ ẹ dúró jẹ́ ń lọ olóòfẹ́ lọ. Bóyá gbígbára yín tí wà tọkọ rẹ̀ dẹ̀ ń gbára yín bẹ́ẹ̀ wọn ò tí tó lẹ́fẹ̀ẹ́ wò pé kò ń lọ lé. Ọwá ló fi church tó fi kẹ́wọ́ but according to yourself you said that o ní because o sọ pé church tó fi kẹ́ ọwọ́ yẹn church tó dákọ
lọ́mọ fi wò pé okay no problem ẹ máa lọ lọ́mọ yẹn fi jẹ́ kó lọ chọ́ọ̀chì ọlọ́run tún wá kọ sí ẹ láti ibi chọ́ọ̀chì tó dárúkọ yẹn ọmọ yẹn kọ sí ẹ torí pé ó nífẹ̀ẹ́ rẹ ọdẹ lọ́mọ yẹn ló fẹ́ gbọ́n ìyànù lára ẹ̀ abẹ́ tí ní mò ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí òun ló wá síbẹ̀ ó kọ sí ẹ ó dẹ̀ ló pe nọ́mbà yẹn ò lọ kò wáyé kára mi àti ìtara sí ẹ kó o dìde pé ọmọ tí mo ti ń pe nọ́mbà rẹ̀ tí ò lọ ọlọ́run dẹ̀ kọ sí mi sí nǹkan kan ṣẹlẹ̀ ni kó o fò dìde kó o gbalé wọn lọ ọwá lòun dúró de kọ́ òun lòun pe kọ́ ọmọ tẹ́ mọ̀ pọ́n máa ń nà tẹ́lẹ̀ ń gbà mí oríṣiríṣi aburú náà máa ń ṣe sọ́mọ yẹn tẹ́yìn náà dẹ́ mọ̀ gbòó ti lè sí ṣọ́ọ̀bù mẹ́ta fún ẹ tó ti lè ra jẹnẹrétọ̀ ńlá gbàǹgbà tó dẹ̀ ra freezer ńlá méjì tó dẹ̀ tó fẹ́ fún ẹ 5 million lòun expect ó tiẹ̀ wá lè fi yẹn lọ síbẹ̀ ọwá lòun dúró de kọ́. wọ́n á pè ìyàwó ẹ̀ wá gbé kọ́ mi wọ́n ní wọ́n mi pé àwọn tẹ̀lé ṣe jí ni pé kí n má bínú wọ́n ní ọmọ mi kọ́ oyún wà wọ́n ní ìyá mi kọ́ oyún wà wọ́n á ní promise kọ́ oyún oṣù wọ́n ní ṣọ́ọ̀dù ẹ̀ ní oṣù mọ́ ojúmọ́ torí mi máa sọ fún tẹ́sí ẹ̀ máa sọ fún pé ọkọ àti ìyàwó kọ́jọ́ máa sùn papọ̀ ni. èmi kò rí fìrì bí mo ṣe ń gbàdúrà nígbà tó mo rí promise èmi ṣe tọ́jú àdúrà ni mo ṣe pè wọ́n ló wá sọ fún mi pé ìdẹ òun ṣẹ̀ṣẹ̀ kúrò ní ìyàrá ẹ̀ báwọn jọ sùn mọ́ wọ́n jí mọ́ ni ṣe ọkọ mi balẹ̀ bí àwọn jọ sùn mọ́júmọ́ ni. ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ṣé mo gbọ́ ọ̀kọ̀ọ̀kan mú mi gbọ́ ọ̀kan nítorí pé ó ṣèṣe ní àná àwọn oníṣègùn orúkọ bí ẹ̀jẹ̀ pé ó ní àwọn sùn ó ń dẹ̀ pé fún mi kò jí ó wá sọ fún mi pé kí n má bínú ọ̀rọ̀ sí àjọsọ pé tí promise bá ṣe jì. owó yìí náà ni ọ̀rọ̀ táwọn jọ sọ pé ó ti lè bẹ́ẹ̀ pé kó má bínú owó táwọn jọ sọ owó tí wọ́n jọ sọ tí wọ́n ò fún un ìyá Mohbad wà áfítà owó tẹ́ ẹ jọ sọ ló wà áfítà kò sí nǹkan tó kàn pẹ̀lú ìmọ́lẹ̀ ọmọ tó ọlọ́run fi òjìji rẹ̀ wọ̀n ẹ́ ara ò dẹ̀ tí ì kó ẹ́ ó dẹ̀ trust tó bẹ́ẹ̀. pé àwọn máa pè mí èmi ṣe kọ́ ti fún un báyìí ṣùgbọ́n wà tó di after 3 tí mo gbàdúrà àjọ àgbo mẹ́ta wà lọ sí àwọn akẹ́yìn tó tó kókó wá bá mi ṣe mọ́ sí ṣọ́ọ̀bù wá pè mí wá tẹ̀lé lọ ìgbà tó máa dé ṣọ́ọ̀bù yẹn wọ́n á di pé ṣọ́ọ̀bù ti jù inú wa bí nbẹ mímọ yóò sọ fún wa pé ṣọ́ọ̀bù jù pé kí ló sì kò ṣàlàyé fún wa pé ṣọ́ọ̀bù jù wá pé. Abio Wunmi told her that Mohbad got wound but ó gan pa sílé torí tó sọ àlóyẹ kan rán ìyá Mohbad gbogbo yín ló yẹ kán kó sínú gálò bí àsòrí yọmí ó ní ìmọ̀lẹ́ òrílé yà òótọ́ sì ni ọmọ yín òrílé gidi yà honestly àti he àti bí yín ọmọ yín ò rí bí gidi lọ. pariwo pé mo mi ìjọ o ẹ gbà mí o òun ìṣúná kan sọ mo ní ẹ máa bọ̀ mo ní ẹ máa bọ̀ àyà mi ti já mo rò bó ti ṣe lọ promise wọn ṣe máa ń nà ọkọ tó kàn mí lọ sílé àbúrò ti ṣe ìwọ̀n kí lọ́mọ mi ṣe èmi ẹ̀ ṣe pèsè ni mo mú fóònù pé láti ẹ̀. ṣé ẹ rí i pé ní sùúrù ṣé ẹ rí i pé ó ti pààrọ̀ ọ̀rọ̀ yẹn síra wọn ni mo fi sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀ ò clear ọ̀rọ̀ ya Mohbad ò clear ọjọ́ Monday ló pe Wùmí ṣé ẹ rí i pé ya Mohbad kì í ṣàbíyamọ fún àǹfààní ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ pé ó yẹ kí wọ́n pe ya Mohbad kí wọ́n pe gbogbo wọn papọ̀ ni ó dàbí pé ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ ń bí mo fẹ́ gbé fóònù yẹn mo fẹ́ náà rú ẹ̀ ọwọ́ ń ro mí bí mo ti gbé dání yẹn ó dàbí pé ẹ̀yin ará mi nínú ilé ẹ̀ ń gbọ́ mi àbí orí bẹ́ẹ̀dì mo wà mo sọ fún yín ẹni ọmọ ológo ṣé ẹ̀ ń gbọ́ mi ẹ̀mí èèyàn mi ọ̀pọ̀ ọmọ ní Monday náà bò lọ ó pèpèpè kò lọ
but tó wá di bí after 12 nọ́mbà yẹn wá lọ àbí nọ́mbà yẹn wá lọ ní nǹkan bí after 12 ọ̀sán wọ́n wá ní kó má bínú pé ṣe làwọn ń sùn lọ́wọ́ mi láìkí ní bó ṣe ń yí dànù yìí TikTok yẹn ò dúró mi ìpa iPhone ni ó ń jábọ́ ó kéré púpọ̀ lẹ̀ eléyìí tó Facebook ló dúró rè ń lọ mo fẹ́ sẹ́tì kíní yẹn ò dúró ó ń yí dànù nígbà tó o pèèyàn tí nọ́mbà wa padà lọ tí wọ́n wá sọ fún ẹ pé ó ní wound ó dẹ̀ lọ́lọ́run kọ sí ẹ ní Monday yẹn ó dẹ̀ gbọ́ pọ́nná kó jà oníwùmí ní wọ́n èmi mọ̀ pọ̀ kọ́fà ọ̀pùn bẹ́ẹ̀ ni ná ó ní wọ́n jà ní ṣó ó dẹ̀ rí pọ́ lòun fi àmì ara hàn ẹ́ ó dẹ̀ lọ ó wá lọ ṣọ́ọ̀bù owó nìyá Mohbad lọ gbà Ọlọ́run gbọ́ this woman tàbájáde tó máa ń lọ ṣèṣe ní àná àwọn oníṣòwò olùkọ́ ní ẹ̀jẹ̀ pé ó ní àwọn sùn oúnjẹ tó fún mi kò sí ó wá sọ fún mi pé kí n má bínú ọ̀rọ̀ sí àjọsọ pé tí promise bá ṣe pé àwọn máa pè mí èmi ṣe kọ́ ti fún báyìí ṣùgbọ́n bá tó di after 3 tí mo gbàdúrà àjọ àgbo 3 wá lọ sí àwọn ẹni tó tó kó wá bá mi ṣe lọ sí ṣọ́ọ̀bù wá pè mí wá tẹ̀lé lọ ìgbà tí wọ́n á dé ṣọ́ọ̀bù yẹn wọ́n á rí bíṣọ̀bù ti jù inú wa bí nǹkan mímọ́ yóò sọ fún wa bíṣọ̀bù jù pé kí ló kò ṣàlàyé fún wa bíṣọ̀bù jù wá pé wọ́n wọ̀ mí ibi tí mo ti pé wọ́n mi ti ń pariwo pé mo mi ẹ̀jọ́ o ẹ gbà mí o òun ò ní sopọ̀ kan jọ mo mi ẹ máa bọ̀ mo mi ẹ máa bọ̀ àyà mi ti já mo rò bó sì ṣe lọ promise wọ́n ṣe máa ń nà nǹkan tó kàn mí lọ sílẹ̀ àbúrò ti ṣe ń mọ́. set Tuesday nìyẹn o kì í ṣe Monday yẹn mọ́ o Monday n ló fi ilẹ̀ tó fi padà tí ò ṣe kankan mọ́ yẹn ìgbà tó wá di Tuesday yẹn náà ẹsẹ̀ wá pè é ẹ mọ̀ wẹ̀ pé Monday kì í ṣe Monday ni Wùmí padà pè padà tó sọ fún pé mọ́mí ọjọ́ Monday ló ń pe Wùmí ló pe gbogbo nọ́mbà wọn tí ò lọ nọ́mbà Monday náà ló lóun gba àdúrà tó lóun kọ sóun tí Wùmí fi ní ṣé ẹ gbọ́ nǹkan ni òun ara òun ò gbọ́ nǹkan kan o àṣé nǹkan ṣẹlẹ̀ ni rárá ó kàn ṣe léṣe díẹ̀ níbi ọwọ́ ni ó ṣe léṣe díẹ̀ níbi ọwọ́ tó rán jà níbi ṣó àṣàbíyamọ tí Ọlọ́run kọ sí ṣe kó ẹ kó lọ bẹ̀ kò lọ bá wọn ó gbàgbé ó wá di Tuesday ọjọ́ kejì ń lélẹ̀ tó tún mú yìí ó ti dà papọ̀ mọ́ra wọn ni o àyàfi tó bá yẹ pé Monday òní Mohbad kú ló kù ṣùgbọ́n tí ìbá ti ṣe Monday ló kú Tuesday ló ń sọ nípa rẹ̀ yẹn. èmi ò ṣe pèsè ìmọ̀ mú fóònù pé dájú mo ní dájú kó wẹ́ẹ̀ báyìí mo gbọ́ ọ mo ní dájú ẹ̀ máa bọ̀ mo ti lọ ẹ wá pàdé mi tàbájáde. rárá kì í ṣe Monday náà pé padà wọ́n ti bí léèrè nínú lórí interview ìsọnù ẹ̀ wọ́n ní ṣe Monday ni Mohbad kú àbí Tuesday ó ní no ó ní Tuesday on the 12th definitely òun ló dà papọ̀ tí ò yá pé ọjọ́ kejì àyàfi tó bá yẹ pé ṣe ni wọ́n parọ́ lókù Monday ni Mohbad kú tó bá jẹ́ pé Monday ni Mohbad kú ló kù ní ọ̀rọ̀ yẹn but Tuesday ló kú òun dẹ̀ ní Monday ló ń pè ká ní Tuesday ló sọ pé òun pè ní ó ní òun pè ní Monday but òun ló ń sọ kàtàkàtà ń bí pé wọ́n gbà tó di ọ̀sán wọ́n pè òun padà no ó ti bọ́ sí Tuesday ó ti di ọjọ́ Tuesday nìyẹn torí tó bá ní wọ́n pè òun padà ní ọjọ́ Tuesday yẹn ní nǹkan bí aago 3 ọ̀sán pé kọ́lọ́ mọ̀ jẹ́ kó ń sopó ọ̀sán gan ajẹ́ pé rán ló pa torí lifestyle ní 2 p.m. 2:30 p.m. ọ̀sán Mohbad tó ń fẹ́ fi inú lélẹ̀ fi Mohbad sílẹ̀ nínú ilé mi tán ti ń bá nu ẹ̀jẹ̀ ọwọ́ rẹ̀ tí bá mi ti nu ẹ̀jẹ̀ ọwọ́ rẹ̀ níwájú gym Tuesday ni ìyá Mohbad àní kò sí kinní bẹ́ẹ̀ kò sí kinní bẹ́ẹ̀ ó nídìí kan ti àyẹ̀wò tàbí kó jẹ́ pé bóyá Monday dẹ̀ ló kú táwọn tó ti kọ́ rẹ̀ tí wọ́n ti tàn tó wáyé pé Tuesday ni wọ́n ẹ̀sẹ̀ ń pe gbogbo èèyàn Tuesday náà ẹ̀sẹ̀ ń pe bàbá tí ìyá Mohbad wá dákẹ́ bọ̀ tó bá jẹ́ pé Monday ni Mohbad kú tí ìyá Mohbad wá dákẹ́ báwọn ó yẹ kán pa ọ́ obìnrin ṣùgbọ́n according to bó ṣe sọ so Monday irọ́ Tuesday ni ẹ má bá mi argue. a máa lọ pàdé ara wa orí omi la máa ń gbà ibẹ̀ ni àǹtí ẹ̀ ti pè mí pé mọ́mí gbólẹ̀ wà náà bí lè gbé gbólẹ̀ wà
mo ní mo gbọ́ nǹkan sí pé wọ́n ti sin ọmọ mi ó ní òun náà gbọ́ pé bẹ̀rẹ̀ òun lọ ibẹ̀ la. àbí ó ti confuse wa now ṣẹ́ṣẹ́ rí pé n tó sọ ń bí nìyẹn wọ́n ti ń lọ wọ́n ti pe bàbá ẹ̀ Tuesday dẹ̀ náà ti pe bàbá kì í ṣèjọ́ Monday Tuesday ni wọ́n pe bàbá àǹtí àbúrò ìyá Wùmí àti àbúrò ìyá Mohbad tán ní gbogbo wọn jọ pàdé lórí omi Tuesday ni wọ́n lọ náà sọ pé Mohbad kú náà lọ sílé Mohbad kì í ṣe Monday àwọn nìkan wá jẹ́wọ́ fún wa ṣé Monday ni táwọn wá announce sí gbogbo ayé ní ọjọ́ Tuesday tí wọ́n lọ sí ní ọjọ́ Thursday kan jẹ́ ká mọ̀. mẹ́tẹ̀ẹ̀ta orí omi la fi pàdé ara wa ká fi jọ lọ ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn. Okay, now. ẹ jẹ́ kí n dá dúró díẹ̀ káwọn èèyàn mi fi sáré sọ̀rọ̀ káwọn tó wà lórí ètò ká máa dá sí díẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan ká máa dá sí ọ̀rọ̀ yẹn ní ẹyọ kọ̀ọ̀kan táwọn èèyàn kan bá sọ̀rọ̀ tán máa gbé àwọn míì bọ́lẹ̀ máa lè gbé àwọn míì gòkè padà nínú point tí ìyá Mohbad sọ yìí pé ní ọjọ́ Monday ibi tó òun gbàdúrà òun rí fìrí Mohbad òun rí fìrí ẹ̀pọ̀ lajú òun dẹ̀ gbàgbọ́ òun pè gbogbo nọ́mbà àwọn ò lọ so ó dẹ̀ di bí 12 pm ọ̀sán wọ́n pa nọ́mbà wọn ti lọ òun pè wọ́n dẹ̀ nìkan mọ́ bínú pé àwọn ń sùn lọ́wọ́ ni kí wọ́n dẹ̀ má bínú náà ó dẹ̀ ní pòkì so sùn tọkọ rẹ mo sùn tí so jí ẹ kinní kan so sùn ó sùn ọmọ nǹkan nǹkan kan gbogbo wọn wà so oṣù ọ̀pọ̀ sùn tí mo sùn torí òun ti ní pé kán máa sùn tíra wọn níyàwó bá dẹ̀ ní pé mọ́mì ṣe gbọ́ nǹkan kan ni kí ló tì bá pé statement pé mọ́mì ṣe gbọ́ nǹkan kan ni èèyàn pé ẹ ó béèrè ọmọ lọ́wọ́ ẹ bó ṣe máa ń béèrè àtúnṣù àgbogbo ẹ̀ ìwọ ní tó gbọ́ ọ̀rọ̀ kan ni ó ní rárá òun ò gbọ́ nǹkan kan ló bá ní òkè mọ́mì ẹ má bínú ọ̀rọ̀ tèmi àti yín jọ sọ yẹn lórí owó tí ọkọ̀ bá ti jí yẹn promise bá ti jí òun ó pè wọ́n padà bó bá ṣe lọ owó náà ni lẹ́yìn ìgbà yẹn ó wá di bí 3 pm ọ̀sán ó ní wọ́n pè ń padà ìyẹn ti bọ́ sí ọjọ́ kejì ló ń bọ̀ ó ti bọ́ sí ọjọ́ mi nìyẹn Tuesday nìyẹn o kì í ṣe ọjọ́ yẹn mọ́ o náà wá pè wọ́n bẹ̀ yẹn náà wá ní wípé nǹkan kan ṣẹlẹ̀ kán máa bọ̀ pé Mohbad kú ẹ̀ ló kọ́là tó wà lórí WhatsApp ẹ̀ ló kọ́là 2 minutes ẹ bá mi gbóhùn sókè sà. ẹ kú iṣẹ́. Yes sir. 2 things ni mo pick lórí nǹkan tẹ́ ẹ sọ yẹn. Okay. First, màmá mọ èèyàn mẹ́ta tó lè pè nínú ilé yẹn. Ó pe ọmọ ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ. Good. Ó pe ìyàwó ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ. Àdúrà wà nínú ilé yẹn. Tó sàbí kan yẹn. Tí kò bá ṣe rí tó sàbí kan yẹn. Tí ò bá ṣe wípé fókọ̀sì màmá ni wípé àjọsọ lórí bí ó ṣe fẹ́ gbowó lọ́wọ́ ọkọ àti ìyàwó. Tí ò ń ṣe wípé well-being ni àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ àti ẹni tó rí wọ́n ń gbé fún wọn pé ọmọ ẹ̀ kí ló dé tí ò lè pe àdúrà. Àlàáfíà yín ni mo fẹ́ wò báwo ni gbogbo yín ṣe wà ń bẹ̀ yẹn o pẹ̀lú gbogbo síkírà tí màmá yẹn ní. Ẹ rí i pé n tó wà ní ọkàn màmá kò ju owó tó fẹ́ gbà lọ. Ẹ tún wá wo reply ìyàwó fún màmá n tó bá jẹ́ pé n tá a sọ tẹ́ ẹ sọ tì ní promise máa pè yín later ṣe rí ẹ tún wò yẹn náà tẹ́ ẹ bá analyse ẹ̀ ó confirm tí bàbá ń sọ fún wa wípé ọmọ òun ò lè ṣe nǹkan kan kíyàwó ẹ̀ bá mọ̀ sí which means pé ohun tí ìyá fẹ́ béèrè lọ́wọ́ ọmọ àbí bàbá fẹ́ béèrè lọ́wọ́ ọmọ ẹ̀ ìyàwó ẹ̀ mọ̀ sí ó tún sọ nǹkan kan mo ní kán máa sùn papọ̀ tí ò bá jẹ́ wípé wàhálà wà ní ìyàwó inú ìgbésí ìyàwó ọkọ àti ìyàwó ṣé wọ́n níbi àti sọ fọ́kọ àti ìyàwó pé kán máa sùn papọ̀ tí ọ̀rọ̀ yẹn fi jáde nínú interview yẹn. I wonder. Because ó ń sọ̀rọ̀ ọmọ kú ó kàn rí pé nọ́mbà wọn ò lọ ó pè wọ́n ó tún wá ń béèrè wípé kọ́sọ̀ ti sọ fún wọn wípé kán máa sùn papọ̀. Then the main thing tẹ́ ẹ analyse gangan tẹ́ ẹ bá wo unless tí wọ́n bá sọ fún wa wípé Monday náà kú lóòótọ́ màmá dá gbogbo ọ̀rọ̀ yẹn papọ̀ láti fẹ́ cover up ni. Monday ló pè
but torí pé ẹ máa blame rẹ̀ wípé orí gbogbo signal yìí láti Monday ó ti ẹ̀ pé bàbá wa ọmọ ẹ̀ tó fi di Tuesday nígbà tí wàhálà wa dé orí gbogbo signal yìí wọ́n sọ fún ẹ pé ó ní wound rush down ó ti ẹ̀ pé bàbá pẹ́ṣẹ́ yìí náà gbọ́ lánàá wípé ọmọ tá a ti ń sọ wípé wọ́n ń búlì káàkiri wọ́n mà tún ní wọ́n nà lánàá wọ́n mà tún ní wọ́n jà lánàá wọ́n mà tún ló ní wound lánàá ó pé bàbá ló mú àmà ìyá yẹn fẹ́ da gbogbo ọ̀rọ̀ yẹn pọ̀ kẹ́rù pé one single day ní gbogbo kìíní yẹn ṣẹlẹ̀. ìyá yẹn Tuesday ló ṣẹ̀ṣẹ̀ pé bàbá kò ń ṣe Monday yẹn. Tuesday náà ni. Tuesday ni ló ṣẹ̀ pé bàbá torí pé tí wọ́n gbé wọn tọ́rọ̀ ṣẹ̀ lọ sí hospital Tuesday ni as at Monday ìmọ́lẹ̀ ṣì wà òkè wọ́n sì ń treat wound ẹ̀. In fact, ní tó ṣẹlẹ̀ péjọ́ ní tó ṣẹlẹ̀ kò ní tí ì ṣẹlẹ̀ as at the time. Ọlọ́run kàn fi ẹ̀rọ wọn màmá yẹn ni pé rush down there and save your son. But ó dúró torí pé ṣe rí àníyàn ìjà yẹn ṣe rí spirit ìjà yẹn kò ń ṣe spirit tó ń protect ọmọ. Tẹ́ bá gbogbo tí wọ́n ń gbé jáde lẹ́nu ìsìn wọ́n allege because mo rí tó ti lọ ń gbé sórí Sahara Reporters tó allege pé bàbá ló ń búlì ìyàwó ọmọ ẹ̀. Gbogbo tí wọ́n kọ pátápátá gbogbo tó ń ṣe fún bàbá yẹn náà lọ́ àkíyèsí bàbá yẹn. Àti ìrìbí tí bàbá yẹn ti jáde tó àkíyèsí Wùmí pé òun ló pa ọmọ. Bàbá ò sọ bẹ́ẹ̀ o. Bàbá fẹ́ everybody sọ ohun tójú ẹ̀ rí. Bàbá dẹ̀ dúró lórí DNA. Ìwọ ló tún pe bàbá lórí fóònù tó sọ fún bàbá pé ìwọ ló pa ọmọ ẹ. Ìwọ ló allege pé bàbá ló pa ọmọ ẹ, ìyàwó ló sọ. Tẹ́ bá wo ìtí ìyá yìí sọ àtàwọn tó ń pe ìyá, wọ́n fẹ́ fi ìyá yìí wá màtíríà tí ìyá ò bá ṣọ́ra. Eléyìí tó ti ṣẹlẹ̀ sí kéré o. Torí irú ìyá tó bá ń ṣe báyìí, mi ò mọ nísìnyí táwọn ìjọba fi ń wòran o. Ọ̀rọ̀ tí ìyá yìí sọ gan-an ó ti sọ pé as a mother ìyá yìí gan wà negligent lórí gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Ó pọ̀ sà. ó ti pọ̀ jù ó ń ṣe abiyamọ ìyá ó tún ní wọ́n sọ fún ẹ wípé ó ní kóòtù wọ́n jà lánàá ní ṣọ́ọ̀. ó dẹ̀ lọ lọ́mọ tẹ̀ mọ̀ pọ́n máa ń nà. bí ìgbà tó pé gbogbo wọn ti ń retí ọjọ́ ikú ọmọ yẹn. inú ẹ̀ ó lè pariwo síta wípé dáàdi promise ṣe ẹgbẹ́ pọ́npọ́n tó jà lánàá wọ́n máa tún lọ́ọ́ lọ́mọ yìí. ó dẹ̀ ṣe léṣe o. ó dẹ̀ dúró ó dẹ̀ tún pa ṣọ́ọ̀bù. ẹ má gbàgbé pé wọ́n sọ̀rọ̀ kan wípé ṣé mọ̀ pé ìyàtọ̀ wà láàrin lóòótọ́ bàbá Mohbad náà ní fọ́ọ̀tì o ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Wùmí sọ àtàdúrà wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tán bá pe bàbá Mohbad ó máa ń sáré wá bọ̀ ǹtí ẹ̀ ni ó máa sáré wá ni ìyẹn mi pé tó bá pé bàbá ni wọ́n pè ní táìmù yẹn ó máa sáré wá pé kóun tó wá wo ọmọ yẹn ṣé bí Wùmí náà sọ nínú voice note nígbà tán kọ̀ rẹ̀ pé bàbá máa ń wá bàbá knows ó máa ń wá tó máa wà pẹ̀lú wọn láti alẹ́ tí dàárọ̀. ṣe rí tẹ́ ẹ bá wo orísìn tí wọ́n fi pe bàbá tẹ́ ẹ bá wo orísìn pé ìgbà tó kú gan wọn ò fẹ́ kí bàbá ó tètè mọ̀ mo fi lọ wípé àwọn tó wà ní ilé yẹn kíjọba ó mú wọn dáadáa wọ́n mọ̀ wípé tí bàbá gan bá tètè mọ̀ lásìkò kí nǹkan ṣe àbí tó bá mọ̀ nígbà tó kú gan àbí tó ṣẹlẹ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ parí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá kí wọ́n kúkú sórí tí wọ́n pè ní ìyá lọ́wọ́ wọ́n ti gbé ọpọlọ ìyàwó lórí kó fúyẹ́ wọ́n ti gbé ọpọlọ ìyá yẹn wò ṣe ẹníjọ́ yẹn gangan tó ṣẹlẹ̀ tí màmá yẹn ò bá pe bàbá tí ìyá yẹn bá fi dé ẹ rí i pé ìgbà tí wọ́n pa fóònù ìgbà tí bàbá tó pè ní tí bàbá sọ wípé adé ti wà bí a ti sọ hospital ìbò ní ká ti wá bá yín ẹ rí i pé ìgbà yẹn ló ní pé kó padà sílé. Torí pé wọn expect pé bàbá máa present gbogbo tí wọ́n ti kúkú sílẹ̀ ìyá ló kù kú ẹlẹ́fún tí ìyá bá débẹ̀ yẹn ìyá ni wọ́n wá gbé sórí tó máa lọ tà fọ́pọ̀ ẹ̀ lè lọ́wọ́ wọ́n dẹ̀ ti pọ̀ yí pé pẹ̀lú 50,000 naira ìyá yóò gba gbogbo sórí yẹn ló present ẹ̀ fọ́pọ̀ ẹ̀ lẹ́yìn.
bọ̀tì nínú ọ̀rọ̀ yẹn ìyá Mohbad ń sọ wípé nínú voice yẹn torí ó pọ̀ nínú ọ̀rọ̀ yìí pọ̀ ó ní ìgbà yẹn ó ní òun ti wá padà gbé gbà pé ìyá Mohbad náà ń pè létà ní Dàrósà wá pé bàbá Mohbad òun ló wá ń sọ lórí fóònù bàbá Mohbad pé bí nǹkan ti pé kí wọ́n padà sílé nǹkan kan bẹ́ẹ̀ pé bóyá ó níbẹ̀ ló ti rí pé Mohbad ti kú. bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n ti sún hospital nìyẹn. wọ́n wá ní kán padà sílé pé bẹ́ẹ̀ ni gbogbo expectation wọn ni pé ìyá nìkan ló ń bọ̀ wọ́n dẹ̀ ti pèkí àgbogbo tí wọ́n máa gbé fún ìyá lọ́wọ́ ìgbìmọ̀ntì tí Dàrósà pè torí wípé bàbá ti wà alert bàbá ti wà aware ni story pé bàbá ẹ padà sílé torí pé nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ ìjọ yẹn story narrative tó wà nílẹ̀ bàbá ò sí the picture character tí wọ́n fẹ́ lò fún fíìmù ìjọ yẹn bàbá ò sí the picture. ẹ imagine kí ìyá yẹn kó jẹ́ kó ń ló débẹ̀ gbogbo bí bàbá ṣe lọ ọbẹ̀ tí lókè torí tó tó ẹ̀rí ṣé ẹ máa gbọ́ ẹni tí ń pa ẹ̀ ní àdígbọ̀ gbogbo lọ́ọ̀yà tí bàbá tó ń mọ̀ pé wá yẹ kí bàbá Mohbad pariwo nígbà tó rí ẹ̀jẹ̀ ṣe mọ̀ tó bá jẹ́ yẹn máa bẹ̀rẹ̀ ọmọ tẹ́ ẹ̀ rí nínú kíní tẹ́ ẹ wá rí jàjà rẹ̀ jẹ̀ lókè bẹ́ẹ̀ tí ẹ̀ pọ̀ ẹ sọ pé àyẹ̀ gbẹgbẹ́ ẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ wà lókè kí ló fa ẹ̀jẹ̀. ṣé rí ogun òdílé ọlọ́ọ̀ má jẹ́ ká rí ogun òdílé fọ́ọ̀sì tí bàbá Mohbad ní wọ́n ti deflate fọ́ọ̀sì yẹn pẹ̀lú bàbá gan kó tó dijọ́ yẹn ẹni tó ní agídí tẹ́ bá wo bàbá yẹn pẹ̀lú agídí tó ní tí ò bá ṣe pé nǹkan bí wọ̀ ó yẹ kí bàbá yẹn kọ́kọ́ sọ pé ẹgbẹ́ òkúta ẹ lọ jẹ́ ni kó wá dì wọ́n mú ẹgbẹ́ kẹrẹ̀ lọ jẹ́ ṣùgbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ kó tó dijọ́ yẹn bàbá yẹn ti mọ̀ wípé wọ́n ti kó ìfún ọ̀hún lọ bàbá ti mọ̀ pé tí irú ọkùnrin tó bá ṣe báyìí tó máa hẹ́ǹdì sí bàbá ti ń bínú sọ́mọ ẹ̀ tí ò yẹ kí bàbá bínú. You are just you are saying my mind. Thank you. ìbínú wà lára bàbá wípé ṣé o ti rí gbogbo tá a sọ tí mo jà kíkẹ́ ṣé o ti rí tó wáyé kò mọ́mẹ́ǹtì yẹn gangan ló yẹ kí bàbá súdọ̀ pé ẹ pa mí lọ́mọ kó wá dì wọ́n mú. ṣé ẹ jẹ́ kí n fún yín ní pọ́ìntì orin kan ẹ má bínú o ìmọ́lẹ̀ ìgbà tí mànìyẹn ti walk away kúrò nú ayé ọmọ yẹn tán ti kẹ̀yìn síra wọn ayé ọmọ yẹn ò balance mọ́ o since you walk away my heart stop working o mọ̀ nípa home away orin ọmọ yẹn mọ tó gbà tó ti di tó walk away yẹn ó ní àti ti stop working ó ní bàbá mọ̀ nípa home away ó dàbí pé kò tún run away kò ń fly away ń ní gbogbo ìrìn àjò tọmọ yẹn ti fẹ́ sá lọ ó dẹ̀ padà kú. ẹ wo bí tó wíkẹ́ẹ̀dì dé. ó mọ̀ nípa home away ó mọ̀ nípa home away yẹn ní gbogbo pàrọ̀ tó ń lọ́nu ilé ìlú ìwọ bàbá yìí mọ̀ ó dẹ̀ fi mí sílẹ̀ nígbà tó dẹ̀ ti decide pé láti walk away tó ń bínú ok ìwọ fún rẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ pé kì í sọ̀rọ̀ yìí lásán ọ̀rọ̀ yóò kì í ṣe lásán kì í ṣojú lásán mọ́ ó dẹ̀ walk away ok má á ti ní tó ti stop work ó dàbí pé kò ń run away because kò balance mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ God bless you ẹ máa sọ̀rọ̀ yín lọ má bínú sà. ẹ wá wo bàbá tí ẹ gbé ọmọ ẹ lé lọ́wọ́ tẹ́ ẹ ní bàbá ẹ lọ ró lẹ́kìtì bàbá yẹn léyìí lẹ wá ń gbé òkú ọmọ ẹ sá fún o ẹ̀yin lẹ gbé nílé lọ́gọ́jọ́ yẹn pé kó lọ ró lẹ́kìtì ìgbà tí ọkàn bàbá wá tí àwọn èèyàn wá ṣí ọpọlọ bàbá nísìnyí bàbá wa ń wá òkú ọmọ ẹ kiri ẹ lè gbélé fún ó ti ẹ̀ jẹ́ pé yóò sún jẹ yóò gbé lọ Èkìtì ó kàn fẹ́ yí ara ọmọ ẹ wò léde ẹ wá ń gbé sá fún ẹ máa rí i pé there is a conspiracy tó ga àwọn tó dẹ̀ wá ń di kìíní ìwọ́rò yìí pé gbogbo ọpọlọ àwa Nigerians ló dọ̀bálẹ̀ àfẹ tí tẹ bá wo sórí tíjà yìí sọ dìmọ́ tíjà yìí sọ dìmọ́ tó ń sọ wa wípé ìyá yìí is very responsible ó ń ṣe ìyá dìmọ́ tẹ bá tó lọ interview wọn kán pọ̀ sí láti máa interview bàbá kan máa fún materials ìyá yìí gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátápátá ó ń confirm wípé àwọn aláburú kan jókòó síbi kan wọ́n kàn lu ọpọlọ ìyá yìí nítorí pé ọpọlọ rẹ̀ ti jẹ́ ìyá yìí ò dẹ̀ ní èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ kò ní àwọn èèyàn tó lè advice ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n torí àtẹnujẹ tí ìyá yìí fẹ́ jẹ ló fi sọ gbogbo kọ́tàkọ́tà tó ń sọ ni story ẹ̀ ò balance ẹ ṣe. á dára fún yín sir thank you ẹbẹ tó da Monday papọ̀ mọ́ Sunday tó mú Sunday tó da papọ̀ mọ́ Tuesday ó gbẹnu ó kẹnu o ọ̀rọ̀ náà kẹnu díẹ̀ o
a máa play rẹ̀ tán o bọ̀ mo kọ́kọ́ fẹ́ ká ọkọ́ yànnàná ibẹ̀ yẹn ẹ̀yin bossman ó yá ẹgbọ́n sí àárín point yẹn ká mú ní kéékèèké ẹ̀yin ẹ sọ lérí àárín tí ìyá Mohbad sọ níbẹ̀rẹ̀ yẹn ó yá. Ó kí gbogbo ilé o. Gbogbo ló ń kí yín o. Àní dáàmú lágbára lọ́wọ́ lọ. Mi o. Adẹ̀ tó kú ọdún. Ọdún ayabo fún gbogbo wa o. Aláwọ̀ mi. Àti tẹ́ni. Ẹ kú iṣẹ́ lù. Ẹ rí ìyá Mohbad. Nǹkan tó ọ̀rọ̀ síjọ mi lójú ni tó bá farabalẹ̀ wò dáadáa rí pé wúmà yẹn ní iṣu. Ẹ tó bá farabalẹ̀ wò wúmà yẹn dáadáa. A rí pé wúmà yẹn ó ní iṣu. Ṣé wá rí àwọn kan wà nínú ayé yìí tó jẹ́ pé àwọn yẹn máa ń wo ògo ni wọ́n máa ń wá láti já ògo bọ́. Ṣé rí àwọn tó máa ń já ògo bọ́ yẹn wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá tó bá bí èèyàn àti ìyá tó bá bí èèyàn. Wọ́n ní tí aláǹgbá tí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. Ìgbà tán ti rí ògo Mohbad yẹn àwọn alágbára kan Nàìjíríà ni mò ń sọ mo mọ̀ nǹkan tí mò ń sọ o. Bẹ́ẹ̀ni. Ògo ológo náà máa ń jágbà láti fi support ògo tí wọ́n síwájú bẹ́ẹ̀ ni mo sọ mo mọ̀ nǹkan tí mo sọ. Bẹ́ẹ̀ni parọ́. Tọ́ bá ti wá fẹ́ lo ògo tó bá ti rí yẹn á wá wo àwọn nǹkan tó sọ́ra di ògo yẹn. Mo fẹ́ dárúkọ olórin kan Nàìjíríà yìí tí mo mọ̀ dáadáa tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ fún gbà kan báyìí tí ó lè jàrá ẹ̀gbá. Ó lọ ṣàwó gan torí ẹ̀ ni. Ẹ fẹ́ gba ògo yìí lọ́wọ́ mi kò possible ó lọ ṣe awo ní ẹ̀yẹ́gẹ́ tí mo mọ̀ dáadáa dájúdájú ni. So nígbà tó ń wo ìyá Mohbad wọ́n rí i pé jìnnìjìnnì ni bàbá náà ìpè mímọ́ rúpè tó ní. Now ṣé wọ́n rí ìpè ìbínú bóyá kí n kúkú bá ń pè ìpè ìbínú. mi ò mọ̀ rúpè tó ní. Ìpè ìbínú. Ṣé ẹ rí nígbà tí oní Ọlọ́run fi ṣe rí ok ìyá mi ti lójú mẹ́rin sìn ṣe rí nǹkan tó fi láìkì ìyá mi wọ́n á fi yàmẹ̀ example fún everybody. Nígbà tí ìyá mi tó bá jókòó báyẹn bí ìyá mi bá ṣe lóun rí nǹkan yẹn nígbà tí mo ṣe wedding báyìí tí mo ṣe marry tó bá rí kinní yẹn báyìí free báyìí gbogbo bí ló máa ń rí kinní yẹn tó bá ní ológun ọmọ Ọlọ́run á fún ẹlẹ́bù kinní yẹn wákàn jókòó wákàn rí kinní yẹn bí fíìmù ni gbogbo bí abiyamọ ló máa ń rí. Náà ṣé wá rí tó bá ti wá rírú kinní yẹn ìgbésẹ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn yẹn instantly because ó wá rí àwọn tó fẹ́ dánwó bò ògo yẹn wọ́n ti wà ní àgbàrá wọ́n ti wà ní sọ̀ràǹdì ògo yẹn wọ́n ti fẹ́ jábọ́. Ṣé wá rí ìgbésẹ̀ tí abiyamọ bá gbé ní àkókò yẹn gangan òun gangan ló lè dáàbò bo ògo yẹn because tí o bá la ẹnu sílẹ̀ alágbọ́n láì wọ láti já ògo yẹn bọ́ òun ló ṣe pé ìyá lórí ọmọ kan tó lágbára ni. Aláǹgbá ògiri ìyá Mohbad ti lanu sílẹ̀ jù láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹnìkan tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn sọ̀rọ̀ kan ẹni tó sọ̀rọ̀ yẹn sọ pé láti ilẹ̀ ìyá Mohbad gan ń ṣe abiyamọ tó ń dáàbò bo ọmọ òun ló fà á tó go Mohbad fi tètè wọ òkun báyẹn. Ẹ rí nígbà tí Ọlọ́run ti fi àṣírí yẹn àárín àwọn ìyá yẹn wọn ló bá gbéra ní immediately báyẹn pé ògo lélẹ̀ ò gbọ́dọ̀ wọlé ibùkún jẹ́ pé orí ló fọ́ lásán ò gbọ́dọ̀ fò débẹ̀. So point tèmi ni pé nígbà tí ó ti jẹ́ pé ó ti lanu kalẹ̀ ti fún àwọn ajá ògo gbà láàyè láti já ògo gbà láti lè step ògo tiwọn àwọn kan wà Nàìjíríà tó pé jẹgújẹra jogojogo ni wọn ò lè dá ògo tiwọn lò láyé ní Nàìjíríà yìí bẹ́ẹ̀ ni mo sọ. Wọ́n máa ń ràgà bògo ológo láti fi gbógo tiwọn síwájú ni. Àwọn máa ń fògo ọmọ yẹn tẹ orí ìtẹ́ ni wọ́n fi tẹ orí ìtẹ́ ni wọ́n lò ó fi tẹ orí ìtẹ́ ni. Kò ń ṣe aláàkọ́ kò ṣe lẹ́ẹ̀kejì ìbílẹ̀ ọlápẹ́lẹ̀ kan jáde síta. Bí ẹ mọ̀ wípé bígbà tí mo rí nídìí wípé bígbà tó bá dì wọ́n ti tágẹ́ẹ̀tì táìmù yẹn sílẹ̀
wọ́n ti target time yẹn sílẹ̀. ṣe rí gẹ́gẹ́ bí òye tí àwa fi máa tí mo fi ń wo ọ̀rẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ because mo wà ní Venice Italy, mo wà ní Venice nígbà yẹn tí mo fi kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn gbọ́ pé mi tẹ́lẹ̀ pé mi Nàìjíríà pé mo bá dìkú mo ní àlàyé seriously mo wá ṣe àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan mo wá ṣe àwọn ìyẹ̀wò kọ̀ọ̀kan lórí ẹ̀. Àwọn alágbára kan ti rí ògùn Mohbad pé ògùn ilé máa dùn jágbà ó ti bá wọn jẹ ó ti bá wọn ti fóúnjẹ tán ó ti fómi tán wọ́n ti rí pé ògùn yìí máa nǹkan kan tó wá kù fún Mohbad láyé yìí ká ní pé bá súnmọ́ Mohbad ni màá sọ fún pé súnmọ́ lọ sí abẹ́ òbò ìyá ẹ̀ kálábíyamọ nìyá ẹ̀ wọnú òbò ẹ̀ lọ kó gbórí sábẹ́ ẹ̀ pé jọ ìyá mi ṣàánú mi má jẹun kúkú ìyá torí tí ìyá yẹn bá dúró tí ọmọ yẹn pé tí ìyá yẹn bá dúró tọmọ yẹn pé sẹ́ ìwọ ọmọ mi yóò ní kú sẹ́ wà láìta làkùnrin tó lè pa ọmọ yẹn o but ìyá yẹn ti fi ó ti so wà so reluctant so foolish to the extent pé Ọlọ́run tún fi yẹn pé wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o ó dẹ̀ tún sùn dọjọ́ kejì gbogbo ẹ̀yin abiyamọ ayé ànífojúsùnkún ọmọ alágbára lọ́wọ́ Ọlọ́run ṣe rí ẹ̀kọ́ lélẹ̀ fún ẹ̀yin ìyá wa ìwọ tí Ọlọ́run bá fún lẹ́bùn yẹn ó rí o àbókan rí lójú àlà àbókan rí fẹ́rẹ́ ẹ má fi ọ̀rọ̀ àwọn ọmọ wa ṣeré. Àwọn ajókògbà kan wà nínú ayé yìí especially jẹ́ kí n ní Áfíríkà yẹn ògo ológo náà máa ń lò láti fi jẹ́ ògo tàwọn ọmọ wọn sókè. Bẹ́ẹ̀ ni ẹni tí ó bá mọ kíní yẹn kó lọ mọ̀ lé ní o ẹni tí ó bá ti mọ̀ kó lọ mọ̀ lé ní yìí. Àwọn kan wà Nàìjíríà tó jẹ́ pé ajókògbà ni wọ́n ṣé wá rí ògo tó bá ti jágbà yẹn fẹ́ lò fún ìlọsíwájú tiwọn àbí kàn lò fún ti ṣé wá rí àwọn kan náà gba 50,000 gba 100,000 yìí wọ́n fi ń wáìnì ògo ẹni o má gbógun ẹ̀ kalẹ̀ ní ẹni àwò má gbé kalẹ̀ ní ẹni àwọn làpọ̀ ti rí pé ẹ̀yin náà wo kan tí Mohbad sọ nù rí ẹ̀. Mohbad sọ pé mathematics teacher wey no get money na jagbajantis kò sówó tó fẹ́ fi ṣe gbàṣàwò lórí ọ̀rọ̀ ayé ara ẹ̀. Wọ́n ti wá rí pé ògo dẹ̀ lọ́mọ yìí o ògo ọmọ yìí máa dùn láta o. Ṣùgbọ́n ìyá tó jàjẹ́ sí lórí gangan bí kò ń ṣàbíyamọ abíagbani ọlọ́mà fún wọn níyà ìyà. So Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ẹ̀kọ́ kan ni èmi kàn rí ní àárín yẹn ni pé ẹ jẹ́ ká máa mọ̀ pé tí Ọlọ́run bá fún wa náà ọmọ tó bá ní ògo ẹ jọ̀ọ́ ẹ má já máa rìláàsì lórí ẹ tá bá rí anything lórí ẹ lérí ọmọ wa tó bá jábí amọ o tó bá ti rí anything lórí ọmọ ẹ instantly má jẹ́ kó kọjá táìmù yẹn rárá because àwọn ajókògbà máa jàgbà mọ́ ẹ lọ́wọ́ ò rẹ̀ ní ṣe kankan. Kọ́ńtírì Nàìjíríà tàwa yẹn àwọn ajókògbà yapa ń bẹ̀ gan tó yẹ pé wọn ò lè dóògùn wọn lò láyé. Ògùn ọmọ lọ́mọ náà máa bá ti rí pé ẹ wá àwọn ológun pọ̀ Nàìjíríà gan ológun wà Nàìjíríà ṣùgbọ́n tọ́ba tí wàá ní pé ògùn ẹ ti fẹ́ jáde sábà yẹn pé ìwọ kẹ̀ níbo tó bá strong tó òbí tó dẹ̀ bí ò bá strong ò lè rògbò yẹn lò láyé. Ọlọ́run ọgbọ alọ́wọ́ ẹ ṣé gan ẹ káàárọ̀. Ẹ ṣé gan, thank you so much, God bless you. Ẹ ṣé gan, thank you. Ẹ kú dédé àkókò yìí ẹ fún mi ní ìṣẹ́jú kan. Okay, ma. Ọjọ́ kan máa sọ̀rọ̀ àkọ́jú tó ṣe wọlé. Ẹsẹ̀ mi máa ní láti sọ̀rọ̀ láti kúrò ń bẹ̀. Akú ètò mọ̀. Ẹ jẹ́ kí ẹ ní sùúrù. Àṣàbí ẹ gbé òun sókè torí àwọn míì máa fẹ́ gòkè. So ẹ jẹ́ ká mọ àkóbá bá ṣe wọlé. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ gbogbo ilé. Nǹkan tẹ́mi kan fẹ́ sọ ni pé ọdún mi tẹ́ pé àbúlé ò gbọ́rọ̀ yẹn tán. But point bí mi. A sì máa play rẹ̀, no a máa play rẹ̀. Mi fẹ́ ká kọ́kọ́ mú ìbẹ̀rẹ̀ yẹn ká tó mú lọ síbòmíì ni. Ó yé mi ọ̀rọ̀ yẹn, ó kàn ń gbé mi inú ni látàná pé báwo ni ṣe máa sọ̀rọ̀ bí àárín ìjì báyìí. Ẹ sọ pé abíamọ ò ń ṣàdúrà lọ́wọ́ ẹ jẹ́ tí mo pé wọ́n ti sọ fún yín pé kẹ́ máa lọ ẹ tún wá lọ òkè ẹ tún wá ẹ wá ń ṣe prayer lọ́wọ́ ẹ wá rí fìrí ẹ̀
ṣé ẹ̀tọ́ yín ṣé ẹ kẹ́ lọ sí ṣọ́ọ̀bù ṣebí ẹ kẹ́ mú kẹ́ sáré kò yẹ kẹ́ tiẹ̀ wọ bàtà ó yẹ kẹ́ gbàgbé yẹn lọ straight ni because the way bí ó ṣe tún sọ fún yín pé àṣẹgbọ́n nǹkan kan ni ó yẹ kí ọpọlọ yín náà tó bá di yín létí ó yẹ kí ọpọlọ yín náà sọ fún yín pé kí ló ń ṣẹlẹ̀ ẹ tún wá títí díjọ́ kejì àbíamọ ẹ̀ṣẹ̀ wá lọ síbẹ̀ because mo kàn ń rò látàárọ̀ ẹ tún wá ń sọ fún wa pé àti tẹni tó yẹ kí wọ́n sẹ́ǹdì bẹ̀rẹ̀ sí i wọ́n tún ìyá Mohbad tún wá ń sọ fún wa wọ́n tún ń pèdè pé níjọ́ yẹn gangan níjọ́ tí àwọn lọ táwọn ṣe wá ń bọ̀ táwọn ṣe tán bàbá Mohbad fẹ́ sùn lé àwọn ṣé bàbá Mohbad tó yẹ pé gbogbo òru wọ́n fi wá ibi tó fẹ́ gbé ọmọ sí wọ́n wá ibi tó fẹ́ gbé ọmọ sí ẹ wá ń sọ ẹni tó ń ṣe interview fún wa ìyá Mohbad gan gbogbo wọn lọ́pọ̀lọpọ̀ ìyá Mohbad ń sọ fún wa pé bàbá Mohbad fẹ́ sùn lé àwọn torí pé àwọn fámílì àwọn tó wà ń bẹ̀ tó pọ̀ òun ni òjé kan sùn lé àwọn ṣẹ́ni tẹ́kùn kò tí ì rí ibi tó fẹ́ gbé ọmọ sí kò tí ì sin ọmọ ilẹ̀ tí òru tiẹ̀ ní ẹ jẹ́ kí n ṣàlàyé ibẹ̀ yẹn tó bá jẹ́ pọ́dọ̀ wọn ló fẹ́ lọ sùn ìyẹn omi ìpò fẹ́ lọ náwọ́ ó possible. tí ìgbọ́n kan sọ ọ sọ pé ìjọ tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ṣé mi wọ́n tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ bá Mohbad ń wá ibi tó fẹ́ gbọ́ wọn sọ́wọ́n lọ sí police station. ẹ jẹ́ kí n wá ṣàlàyé mo mọ tí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mo mọ ìdí ẹ má sọ pé ó ń parọ́ ẹ ní sùúrù mo mọ rísì tí mo fi sọ̀rọ̀ yẹn téèyàn nísìnyí wọ́n ti jọ ń ṣe papọ̀ wọ́n ti jọ ń ṣe ẹ̀mọ̀ wọ́n ti ní pé kán máa fẹ́ra wọn pọ̀ wọ́n sì ti jọ ń ríra wọn. but àwọn fún yé wa pé níjọ́ tí. ẹ ní ẹjẹ́ ń ṣàlàyé ẹ má wọrí mo understand yín ẹ ní sùúrù mà ẹ ní sùúrù a ní ẹ ní sùúrù ẹ jẹ́ ń sọ tí mo mọ̀ fún yín ẹ jẹ́ ń sọ fún yín. nǹkan tó sọ nìyẹn o. a ní ẹ máa gbọ́. wọ́n níjọ́ tí ṣẹlẹ̀ wọ́n fẹ́ sọ èèyàn tó ṣe. a ní ẹ jẹ́ ń ṣàlàyé ibẹ̀ yẹn fún yín ẹ ní sùúrù sẹ́. ní ọjọ́ yẹn bàbá Mohbad ní òru àwọn nìkan làwọn ń rìn bọ̀ torí ní òru yẹn wọ́n ń wá ogbó bẹ̀ yẹn ilé bàbá Mohbad kan náà ilé tí bàbá Mohbad ń gbé gbẹ̀rígbẹ̀ kọ́ ni bàbá Mohbad ń gbé o kẹlẹ́tù ni bàbá Mohbad ń gbé o ó dé yàtọ̀ sí gbẹ̀rígbẹ̀ ó dé pé sáìdì ibẹ̀ yẹn bóyá sáìdì ilé ìyá Mohbad náà jìnnà síbẹ̀ tàbí kó jẹ́ pé sáìdì ibẹ̀ yẹn ó níbi tí wọ́n lọ sí Mohbad sí ṣe gẹ́tì mi ọ̀tọ̀ nílé tí ìyá Mohbad òru ni bàbá yẹn ní òun bọ̀ àwọn nìkan ló kù ní mọ́ṣúárì kò sẹ́nibọ̀dì tó tẹ̀lé o nìkan ló ń bọ̀ lóru ní nǹkan bí aago 3 òru tí ń rìn kiri gbèrègbèrè tó ń lọ sí ibi ilé wọn bẹ̀ yẹn débi wípé kò mọ tó fẹ́ ṣe bóyá táìmù yẹn ló fẹ́ lọ bóyá ẹsẹ̀ tí ó fi lọ sí ilé ló fi wò pé bóyá kò ń gbọ́dọ̀ ya Mohbad lọ ó lè jẹ́ bẹ́ẹ̀ ó ní mo fi clear but wọ́n ní woman tí wọ́n pè ní girlfriend yẹn tí Wùmí ní girlfriend ya Mohbad nìyẹn ṣé ń gbọ́ mi wọ́n ní woman yẹn ló wá pe àwọn lóru òun ló wá pàdé àwọn náà fi wá jọ fẹsẹ̀ náà fi jọ wá sílé lóru. bọ̀ báwọn ṣe pùtẹ̀ fún wa wípé ẹ̀rí bí wọ́n àṣẹ tún interview wọn tó ṣe abẹ́rẹ́ wọn tó fẹ́ sùn bí pé kí ló ń bá kí ló ń. orí ẹ̀ ló dàrú ṣé bí ìyá Mohbad ní bó sọ pé àwọn pé kò sí jà láàrin àwọn ọmọ ìyá Mohbad náà kò sí àṣì ọ̀rọ̀ ló yẹ kó sọ. ok ṣé ó yẹ kí statement yẹn kan jáde lẹ́nu tiwọn náà pé ẹ fọ́sùn wọ́n tún wá sọ fún wa pé wọ́n ti àwọn bọ́lẹ̀ ṣẹ́yìn ló yẹ kán tì bọ́lẹ̀ kán má tẹ̀ ṣe fàdúrà sílẹ̀ ṣé kò ṣe.